ìran Balóládé, àwọn ìjòyè ló ní ìlẹ̀kẹ̀ ọrùn fún àṣà tó yọrantí àti ètò tó ń kọ́ni lọ́gbọ́n lóríṣiríṣi. Ẹ máa wo tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà, Óyá TV, ẹ máa bá wa ká lọ. Ẹ kú dédé wòye ẹ̀yin aráalé, ẹ káàbọ̀ sórí ètò yìí, ètò Aṣẹ́wàpá láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà ní akínkí pé ẹ̀yin aráalé wa ṣẹ̀wàpá. Orúkọ tèmi náà yí padà, Máyọ̀wá David ọmọ Àjàní bàbá tó bínú ọmọ. Òun náà ni mò ń kí káàbọ̀ sórí ètò Ṣẹ̀wàpá. Mo ń kí ẹ̀yin aráalé mi pé ṣẹ̀wàpá o. Lórí ètò lónìí, àjùmọ̀ṣe ètò náà láti ṣe. Ní ọ̀sẹ̀ tó kọjá, a lè ṣe gbogbo ètò tán. Bọ́ ní ọ̀sẹ̀ yìí, àyè díẹ̀ sì gbà wá láti parí gbogbo ètò tó bá wà ní ọwọ́ wa lónìí. Èmi nìkan kọ́ ni màá dá iṣẹ́ ètò. Mo ti ní ẹnìkan tí ó ràn mí lọ́wọ́ lórí ètò lónìí, tí ó bá mi ṣe ètò lórí ètò Ṣẹ̀wàpá. Mo ti máa ń sọ bí àwọn nǹkan tí a máa ń ṣe lórí ètò Ṣẹ̀wàpá. A máa ń kíyàn fún ọjọ́ ìbí, ìgbéyàwó, ìsọmọlórúkọ, oyè jíjẹ àti ayẹyẹ lóríṣiríṣi. Bí ẹni tó bá ṣe graduation àbí ẹni tó bá gbé oyè kan níbì kan. Lónìí, bí a ṣe ṣe lórí ètò náà nìyẹn. Ẹyọ kankan lájọ mú lórí ètò. Jẹ́ kí aráalé mi kó sáré kí olóòtú mi ẹlẹ́ẹ̀kejì kó sáré bá mi kí ẹ̀yin aráalé mi. Ẹ̀yin aráalé, Ṣẹ̀wàpá o. Orúkọ mi, Ọpẹ́ mi lórúkọ mi, Ògúnmọ́dé bàbá tó bí mi lọ́mọ. A kì í káàbọ̀ sórí ètò yìí, ètò wa Ṣẹ̀wàpá. Ògúnmọ́dé Ẹgbẹ́yẹmí o, Ṣẹ̀wàpá. Èmi náà wà pa lórí ètò náà. Mo fẹ́ kí ẹ̀yin aráalé kẹ́ farabalẹ̀ jókòó, kẹ́ farabalẹ̀ fi ìdí yín lé ibì kan láti farabalẹ̀ bá wa wo ètò yìí. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Àmín. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí a máa kọ́kọ́ kí àwọn ọlọ́dún ni. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́dún ni. Nítorí pé ọ̀sẹ̀ tó kọjá a lè kó gbogbo ọlọ́dún tó tán, àwọn ọlọ́dún tó ṣọdún pọ̀. Ẹni àkọ́kọ́ tẹ́mi máa kọ́kọ́ kí, ẹni náà wà ní United Kingdom, ètí gbogbo wa mọ̀ sí UK. Òun ni ẹni yìí náà wà. Ẹni náà ni Ayaba Kẹ́hìndé Òjó, Aaron àti Angel. Òun ni wọ́n wà ní United Kingdom, tí wọ́n lè kí wọn láti ọ̀dọ̀ Mrs. Grace Ògúnmọ́dé tí a mọ̀ sí Mọ́mì Fọlá ní ìlú Ìbàdàn pé a kú ọdún a kú ìyèdú, ẹ̀mí ó ṣe púpọ̀ rẹ̀, ẹ̀mí wa tó la 2024 yóò dẹ̀ la 2025 náà já o. Ẹ ṣàmì àdúrà. Bẹ́ẹ̀ ni wọ́n ní pé ká mọ̀ bá wọn kí wọn pé a kú ọdún a kú ìyèdú, ọdún yìí yóò pé àwa gbogbo alápapọ̀. Ẹ jẹ́ ká tún gbọ́ láti ọ̀dọ̀ olóòtú omi kejì. Bákan náà, iléeṣẹ́ tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà lórí ètò Ṣẹ̀wàpá, wọ́n kí arákùnrin Peter Owónáni tí ń bẹ ní ìlú United Kingdom wípé ẹ kú àṣekù ọdún o, àṣeṣàmọ́dún. Lórí ètò lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà ní orí ètò Ṣẹ̀wàpá, ẹ ti rí pé a ní àwọn èèyàn gan. Ẹni tẹ́mi náà tún fẹ́ kí United Kingdom náà ló wà bákan náà. Ẹ ti rí pé iléeṣẹ́ wa yìí kì í ṣe iléeṣẹ́ kékeré. Mrs. Kẹ́hìndé Ògúnmọ́dé, àwọn náà lọ kí Mr. and Mrs. Emmanuel Fátọba ní àti àwọn mọ̀lẹ́bí wọn ní United Kingdom pé wọ́n kú ọdún, wọ́n kú ìyèdú, ẹ̀mí wọ́n ṣe púpọ̀. A lè tún kú wọn pẹ̀lú oríire tí wọ́n ṣe, ìyẹn ti ṣe ayẹyẹ pé wọ́n gba ìmọ̀ ìjìnlẹ̀ èyí tí a mọ̀ sí MSc tí wọ́n gbà ní ìlú UK United Kingdom pé a kú oríire lápapọ̀. Oríire yìí yóò bá wa kalẹ̀, a rẹ̀ kú ọdún. Àmín. Ẹ jẹ́ kí ó bọ́ lẹ́sọ̀dọ̀ olóòtú mi kejì. Iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà, àwọn náà ń kí ọmọ gbajúgbajà òǹkọrin ni èyí tí ń ṣe Táyé Kọ́rẹ́nsì, Adébísí Samsudeen wípé wọ́n kú oríire oyè ìjìnlẹ̀ tí wọ́n gbà nínú ìmọ̀ òfin. A kí wọn kú oríire o, oyè náà yóò bá wọn kalẹ̀. Àmín. Ní ìparí tèmi ní àwọn fún ọlọ́dún, àwọn tí a kí láti United Kingdom pátápátá, ẹ jọ̀ọ́ àárọ̀ yìí à ń bẹ̀ yín pé ẹ jọ̀ọ́ ẹ bá wa kí àwọn ará ìlú èbó wípé láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà láti kí wọn pé báwo ni Ṣẹ̀wàpá lọ́hùn-ún. Wọ́n gbọ́dọ̀ wà pa ni. Bẹ́ẹ̀ ni. Bákan náà, à ń fi àkókò yìí a fi ń kí ọmọọba Abímbọ́lá èyí tí ń ṣe Aláàfin tuntun èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ èèyàn ní ìlú Ọ̀yọ́ nínú Ọ̀yọ́ Aláàfin wípé wọ́n kú oríire o, pé àsìkò tí wọ́n dé orí ìtọ́ba wọn yìí pé ìlú òtòrò ànírà burú o. Àmín. Ẹ jẹ́ ká sáré kí kábíyèsí bẹ́ẹ̀ náà. Kábíyèsí o, adé yóò pẹ́ lórí kábíyèsí. Láì fi àkókò wá ṣòfò, a ti lọ sọ́dọ̀ àwọn ọlọ́jọ́ ìbí náà ní ọlọ́jọ́ ìbí. Ijó tí wá kàn yín báyìí o. Ẹ jẹ́ ká bọ́ sórí pápá ètò náà láti January 1 láti bẹ̀rẹ̀. Ó nídìí àti kejì tí a fi máa bẹ̀rẹ̀ nítorí pé ní ọ̀sẹ̀ tó kọjá
àṣàyẹ́rí àwọn ènìyàn kọ̀ọ̀kan ni pọ̀ ní ọ̀sẹ̀ yìí a fi tó wa létí pé a ti ní àwọn tí a fẹ́ kí tí wọ́n dẹ̀ ṣe pàtàkì tí a gbọ́dọ̀ kí láti January 1 òun láti mọ mú wọn lẹ́sẹẹsẹ ó ṣeé ṣe ká rí ẹnìkan ó dẹ̀ ṣe ṣe ká ní ẹni méjì àbí mẹ́ta bọ̀ lórí ètò lónìí náà ẹyọ kọ̀ọ̀kan lájọmọ̀ṣe èmi àti Ọpẹ́yẹmí Ògúnmọ́dẹ̀dẹ̀ tó wà níkàlẹ̀ ó náà ní àjọmọ̀ṣe ní January 1 ẹni àkọ́kọ́ tí a fẹ́ kí ni olórí Ẹwàbísí Adéyẹmí akẹ́wọ́n pé happy birthday long life and prosperity more to do in life in good standard láti ní àlàáfíà pípéye wọ́n kí wọn láti ọ̀dọ̀ olówó orí wọn adé orí wọn Mr. Tosin Àánú Adéyẹmí òun náà ni wọ́n kí wọn pé happy birthday long life and prosperity àwọn kú ọjọ́ ìbí ìgbà ọdún kan wọ́n mílẹ̀ tíṣà àṣeyí ṣàmọ́dún ẹ̀túnṣe mi ìtẹ́ṣe lọ́dún yìí yóò dùn ọdún tí ń bọ̀ ẹ jẹ́ kí n tí bọ́ sẹ́rọ̀ ẹnì kejì mi. iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà àwọn náà kí arábìnrin òṣèré ni èyí tí ń ṣe Mercy Aigbe tó ṣe ọjọ́bí ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2025 wípé àṣeyí ṣàmọ́dún o. bẹ́ẹ̀ ni Mercy Aigbe náà láti sáré náwó kí yẹn ẹ jẹ́ ká bọ́ sí January 4 èyí tí ń bẹ lọ́wọ́ tèmi ẹni tí mo máa kí náà ni Mrs. Afọlábí bẹ́ẹ̀ ni ìyá àbèjì ni wọ́n ní pé ká máa kí wọn pé wọ́n kú ọjọ́ ìbí o ẹ̀mí ò ṣe púpọ̀ bí màmá ṣe rí ẹ̀mí gígùn àti ara pípé ni Ọlọ́run ọba mi yóò bá mi yọ̀ǹda rẹ̀ fún wọn wọ́n kí wọn láti ọ̀dọ̀ àwọn ọmọ wọn ìbejì Táíwò and Kenny Afọlábí òun náà ni wọ́n kí wọn pé wọ́n kú ọjọ́ ìbí pé you are our best mom ever that since our childhood you have been with us àgbàládùra fún mọ̀mọ́ wa náà Mrs. Afọlábí pé ẹ pẹ̀lẹ́ nílé ayé o ẹ jẹ ohun ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́ oúnjẹ ọmọ ò ní korè lẹ́nu yín bẹ́ẹ̀ ni à ń tẹ̀síwájú náà ni. bẹ́ẹ̀ kan náà Mrs. Fọlákẹ́ Akínlábí wọ́n kí ọmọ wọn Farida Akínlábí pé ó kú ọjọ́ ìbí èyí tó ṣe ní ọjọ́ kẹfà oṣù kìíní ọdún 2025 a kí pé happy birthday. long life and prosperity náà nìyẹn ẹ jẹ́ ká sáré lọ sójú ọjà ká mọ nǹkan tó ṣẹlẹ̀ kí a tó wá padà bọ̀ sórí ètò. Don't worry, no panic, no confusion for your standout and standard events like Alaga Iduro, Alaga Yoko, birthday, introduction, engagement, bridal shower, MC, wedding, event plan. Contact Mrs. Bolanle Olatubosun at number 32 Olopejojo Street, Ijoka Road, Akure, Ondo State, or call 08062175953 or 09075915037. Ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé. Ẹ káàbọ̀ ṣe padà sórí ètò yìí ètò iṣẹ́ wa apá náà lẹ́wà lọ́wọ́lọ́wọ́ báyìí lórí tẹlifíṣàn yìí ọmọ Yorùbá Àtàtà ibi tá a dé dúró ni àwọn tó ṣe ọjọ́ ìbí ní ọjọ́ kẹfà oṣù kìíní ọdún 2025 ẹ jẹ́ ká bọ́ sí abala tó kàn ní ọ̀dọ̀ àwọn ọlọ́jọ́ ìbí ká mú láti ọ̀dọ̀ àwọn tó ṣe ọjọ́ ìbí ní ọjọ́ keje oṣù kìíní ọdún 2025 ẹnìkan tí mo fẹ́ kí pàtàkì gbajúgbajà náà ni wọ́n wòlíì Ọlọ́run ni wọ́n ìránṣẹ́ Ọlọ́run àlàyé Prophet Mike Agboola the general overseer ìyẹn tí ń ṣe Daddy Gio of Jehovah Power Miracle Tabernacle JMPT ní ìlú Ìbàdàn òun náà ni à ń kí wọn pé wọ́n kú ọjọ́ ìbí ìfúnramí ò ní gbẹ wọ́n máa jẹ èrè iṣẹ́ ìránṣẹ́ ní àkótán ẹ jẹ́ ká sáré kí wọn ní bí wọ́n ṣe máa ń kí wọn JMPT iná lóní bẹ́ẹ̀ ni iná lóní iná láyé èmi àtẹ́nì ẹ ṣe olóòtú mi. ní January 7 à ń kí Mrs. Òjó Abọ́sẹ̀dé Fájọrìn pé wọ́n kọjọ́ bí o àṣẹ ṣàmọ́dún ẹni tó ń kí wọn ní ọkọ wọn Olúsọjí Fájọrìn wípé wọ́n kọjọ́ bí o. bẹ́ẹ̀ ni wọ́n ti ń kí wọn náà nìyẹn láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà òun náà lẹ́tí ń wà ẹni tí ó tún kù tí a tún fẹ́ kí àwọn náà bọ́ sí ọjọ́ kẹjọ oṣù kínní ọdún tí a wà lọ́wọ́lọ́wọ́ yìí etí ṣe ọdún 2025 ẹni náà ni arábìnrin Alaba Abiodun Lukman bẹ́ẹ̀ ni wọ́n ní pé ká mọ̀ bá àwọn kí wípé ó kú ọjọ́ ìbí o ẹ̀mí gígùn àti ara pípé ni Ọlọ́run ọba yóò bá yọ̀ǹda rẹ̀ fún happy birthday to you Alaba long life and prosperity more to do you shall be great and you shall make it in life láti ọ̀dọ̀ ta ni wọ́n ti kì láti ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ ọ̀rẹ́ rẹ̀ náà ni
ẹni tí í ṣe ọ̀rẹ́ olúwa ọládìméjì arábìnrin iléeṣẹ́ yìí bẹ́ẹ̀ ni wọ́n ní pé ká mọ̀ báwọn kí wọ́n pé ó kú ọjọ́ ìbí Àlàbá òkú ọjọ́ ìbí lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká ti gbọ́ lẹ́nu Ọpẹ́yẹmí Ògúnmọdẹ̀dẹ̀. Prince Òjó Abọ́sẹ̀dé Fúnmiláyọ̀ Fájọrìn à ń kí wọn wípé wọ́n kú ọjọ́ ìbí pàṣẹ ṣàmọ́dún. ẹni tó kí wọn ni arákùnrin Rufus Òjó wípé wọ́n kú ọjọ́ ìbí o. bẹ́ẹ̀ni láti ìdílé Ògúnmọdẹ̀dẹ̀ báyìí láti fẹ́ bọ́ sí ẹni tí ó ṣe ọjọ́ ìbí ní ọjọ́ kẹsàn-án oṣù kéré ọdún 2025 ìdílé Ògúnmọdẹ̀dẹ̀ náà ni wọ́n ti wá. òun náà ni arábìnrin wa kékeré ẹ̀tùnmí nínú Ògúnmọdẹ̀dẹ̀ ó ṣe ọjọ́ ìbí ní January 9. à ń kí pé happy birthday to you, long life and prosperity, you shall be great. Wisdom, knowledge and understanding Ọlọ́run ọba mi yóò bá mi yọ̀ǹda rẹ̀ fún ọ. Wọ́n kí ọ láti ọ̀dọ̀ àwọn òbí rẹ tó nífẹ̀ẹ́ rẹ pàtàkì láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà láti kí ọ pé o kú ọjọ́ ìbí o, long life and prosperity, ìgbà ọdún kan 1 minute ni àṣẹ ìṣàmọ́dún. Yes. Arákùnrin Àlí Ògúndìran à ń kí ọ láti iléeṣẹ́ wa ọmọ Yorùbá Àtàtà tẹlifíṣàn wípé o kú ọjọ́ ìbí o, èyí tẹ́ ẹ ṣe ní ọjọ́ kẹjọ oṣù kìíní ọdún 2025 yìí. a kí ẹ kú oríire o, àṣẹ ṣàmọ́dún. Àmín. bẹ́ẹ̀ ni àṣẹ yìí máa ṣàmọ́dún fún wa náà ni ẹni tí ó tún kù ní ọjọ́ kẹsàn-án oṣù kìíní náà ni ibẹ̀ náà láti wáyé. a náà ni Abdulkadir Akànní gbajúgbajà the great football player. bẹ́ẹ̀ ni àwọn player àfi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn náà ni ọmọ ta ni wọ́n wá ṣe o, ọmọ olórin fújì gbajúgbajà Saheed Òṣùpá ọmọ náà ni ó ṣe ọjọ́ ìbí ní ọjọ́ kẹsàn-án bákan náà oṣù kìíní January tí wọ́n ní pé ká mọ báwọn kí wọ́n pé wọ́n kú ọjọ́ ìbí o, àṣẹ ìṣẹ́mọ̀dún. eré bọ́ọ̀lù tí wọ́n mú yàn láàyò nínú ayé wọn wọ́n máa wọ́n gbà délùú ogun, wọ́n gbà wọ́n fi tọ́ ọmọ, wọ́n gbà wọ́n jèrè rẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo adẹ́rẹ́ ajẹ́rè ìgbè rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Saheed Òṣùpá à ń kí ọ wípé o kú ayẹyẹ ọjọ́ ìbí ọmọ rẹ o, tí ń ṣe tani Abdulkadir Akànní láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà. òun náà láti kí ọ láti kàn sí ọ pé ṣó wà pa níbi tó wà. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ti bọ́ sí abala tó kàn láti ọ̀dọ̀ Ọpẹ́yẹmí Ògúnmọdẹ̀dẹ̀. Evangelist Richard wọ́n kí arákùnrin Gíwá David láti ìlú Àpòmù. Evangelist Richard yìí wọ́n lọ sí ilé ìjọsìn CAC Living God Àpòmù Ọ̀ṣun State. wọ́n kí arákùnrin David pé àṣẹ ṣàmọ́dún o. bẹ́ẹ̀ ni àṣẹ yìí máa ṣàmọ́dún fún wa lẹ́ẹ̀kan sí náà ni. David ó kú ọjọ́ ìbí, happy birthday to you, long life and prosperity, amen. ìgbà ọdún kan 1 minute ni ẹni tí a fẹ́ bọ́ sí náà ni oṣù kẹwàá ọjọ́ kẹwàá oṣù kínní ọdún 2025 ní bínú sí wa náà ni àwọn náà ni mo rí àánú gbà lọ́dọ̀ Olúwa bẹ́ẹ̀ Adébímpé. wọ́n ní pé ká mọ̀ kí i pé ó kú ọjọ́ ìbí o, long life and prosperity. ta ló ń kí ìyá rẹ̀, olólùfẹ́ rẹ̀, màmá rẹ̀, mọ̀lẹ́bí rẹ̀, ẹni tí ń ṣe Mrs. Adéọlá Tósìn Adébímpé ló ní pé ká mọ̀ bóun kí ọmọ rẹ̀. mo rí àánú gbà ó pé láti lórí tẹlifíṣàn wa ọmọ Yorùbá Àtàtà pé ó kú ọjọ́ ìbí, àṣẹ ìṣàmọ́dún. bẹ́ẹ̀ ni à ń tẹ̀síwájú náà ni kí á bà lè tètè kó tó náà ni náà ni mo ṣe mú olótùú mi náà kejì Ọpẹ́yẹmí Ògúnmọdẹ̀dẹ̀. ẹ jẹ́ ká tún gbọ́ ohun tó tún ní lọ́wọ́ rẹ̀ báyìí. Iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà wọ́n kí arákùnrin wa èyí tí ń ṣe ènìyàn wa King of Boys the Yatula Dr. Emmanuel Adétúlà CEO Yatula Hospital tó bẹ nílùú Ìbàdàn àti CCN èyí tí ń ṣe Common Sense Radio èyí tí ń bẹ ní Ọ̀wọ̀ nílùú Ondo State. a kí wọn wípé wọ́n kú àṣekù ọdún o àti wípé wọ́n kú ọjọ́ ìbí àṣẹ ṣàmọ́dún igba ọdún o ìṣẹ́jú kan báyìí ni. bẹ́ẹ̀ ni 1 minute ni ẹni tó kù náà ní ìléwọ́ tèmi tẹ́mi ó fi káṣẹ rẹ̀ lẹ̀. àwọn náà ni Owólabí Afeez ní ìlú Ibo ní ìlú Àpòmù. òun náà ni àwọn náà ṣọjọ́ ìbí. wọ́n ní pé ká mọ báwọn kí wọn ó pé happy birthday, long life and prosperity. láti ọ̀dọ̀ ta ni wọ́n ti kí wọn, láti ọ̀dọ̀ ẹni tí wọ́n mọ̀ dáadáa náà ni coach Àpòmù grammar school. àwọn náà ni wọ́n ní pé ká mọ báwọn kí Owólabí Afeez lórí tẹlifíṣàn wa ọmọ Yorùbá Àtàtà. òun náà ni wọ́n ti ní kẹ́kẹ́ mọ báwọn kí wọ́n pé happy birthday, long life and prosperity, ìgbàdùn kan 1 minute ní jọ. Yes, ẹ bá mi tẹ̀síwájú sí. arákùnrin mi no ó ti tán lọ́wọ́ mi. ó ti tán lọ́wọ́. tá a bá kúrò níbí bóyá ká lọ sí
ọ̀dọ̀ arákùnrin Yàtúlà ká lọ kí ká lọ kí wọn. bẹ́ẹ̀ ni bó ṣe máa lọ lórí ètò yìí náà ni ibi láti fi tọ̀tọ̀gùn náà nìyé lórí ètò yìí ètò wa ṣé ẹ wà pa ẹ̀yin aráàlú mi lẹ́ẹ̀kan sí ṣé ẹ wà pa àwa wà pa lórí ètò yìí o orúkọ tèmi ni Máyọ̀wá David ọmọ Àjàní bàbá tóbi mi lọ́wọ́ kò tí mo sọ fún yín lẹ́yìn Àjàní bàbá tóbi náà kí a tó mọ dágbére fún àwọn aráalé ẹ ṣáà ti mọ̀ pé èmi kankan mo dá ṣe ètò ẹni tí ó wà ní ìkànnì òun náà lórúkọ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká gbórúkọ rẹ̀. orúkọ mi ò yí padà o ọpẹ́ mi lórúkọ mi ògùn ẹni bá tóbi lọ́wọ́ ṣé ẹ wà pa o. ó dẹ̀ pàgán náà. Don't worry, no panic, no confusion for your standout and standard events like Alaga Iduro, Alaga Ijoko, birthday, introduction, engagement, bridal shower, MC. Ebenezer wà rẹ̀ ọ́ níbi tẹ̀ràn wá lọ́dẹ. Ká máa jó káyọ̀ ká fògo fólú. Nínú ìrìnkèrindò mi láyé, ìwọ ló bá mi ṣe àlùbáríkà tó wá mi rí èmi kọ́ iṣẹ́ Ọlọ́run ni. Ewu gbogbo tí mo là kọjá kì máa ń ṣagbára mi àtinúdá tí mo ní ló jẹ́ kí n dúpẹ́ oore. Ẹbí mi